àríṣe láríkà o àríkà ní bàbá ìrègùn ohun àbáṣe lónìí o ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá. bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ẹ̀dá bá dáwọ́lé tí ẹ̀dá bá ṣe lónìí gbogbo ẹ̀ ni ó padà dìtàn bó bá yá. àbẹ́yìn ò mọ̀ wípé gbogbo ohun tá a bá ṣe nílé ayé yìí àbọ̀ wá bá ni. béèyàn bá ṣe dáadáa yóò padà wá bá dáadáa rẹ̀, bó bá tún ṣe dáadáa lẹ́ẹ̀kejì yóò tún padà wá bá. kálukú ó bẹ̀rù rẹ̀ níbodè, olè ò mọ̀ nígbè. ẹ̀túnkù lẹ́fún tòní o. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbálá àtayé mo kí yín o. gbogbo ẹ̀yin àwòrò ṣàṣàtẹ́ lórí ọ̀fẹ́ láti máa wò mí ní ìkànnì alálùbáríkà yìí. ìgbà ìwáṣẹ̀ mo kí yín wípé ẹ kú ìkàlẹ̀. mo máa ń sọ wípé ìkànnì tó ju gbogbo ìkànnì ẹgbẹ́ ẹ̀ lọ rèé. níbẹ̀ ni àwọn ètò tó dọ́sọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀nà àbáyọ sí ojútùú ìṣòro kan tàbí kejì tí ọmọ Yorùbá ní, tàbí tó ń sọ àwọn ọ̀rọ̀ kan tàbí kejì nípa ìran Yorùbá. ìkànnì yìí ìkànnì tí ò ṣeé fi ilẹ̀ ní gbogbo ìgbà ẹ̀yẹn máa wà ń bẹ̀ kẹ́sì máa láìkí rẹ̀ kẹ́ máa lọ́ọ̀fù rẹ̀. àtúngbèdé lónìí gẹ́gẹ́ bí ìṣe wa. èmi Ọmọbọ̀dé Àyàndá ẹ kúkú ti mọ̀ wípé wọn ò ní ìrà tí ò lọ́mọ nù. bàbá Fágbénró tún rèé lẹ́gbẹ̀ẹ́ mi, ọmọ àṣẹ lóògùn ejò àpèsè ìṣègùn àgbáyé. ẹ rí wípé ẹ̀ ń gbọ́ wọyọ bí mo ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Fágbénró náà tẹjú mọ́ṣẹ́ tó ń ṣe, bó ti ń kó kinní ọ̀hún ló ń dà á kalẹ̀ wọyọ. èèyàn tó bá jójúlówó ìran Yorùbá yóò ti mọ tí Fágbénró ń ṣe o. lórí ọ̀rọ̀ ètò tòní ni ìbéèrè nípa pé bò ní ó ṣe jẹ́, ìbéèrè nípa wípé ipò wo ni àwọn ìran Yorùbá wà lónìí, ìbéèrè lórí wípé kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro gbogbo ọmọ Yorùbá. paríparí gbogbo ẹ̀, ìbéèrè wípé níbo là ń lọ lónìí. bàbá ti bá Ifá ní gbólóhùn, Ifá ti fọre o, Ifá ti sọ̀rọ̀ padà, ṣùgbọ́n lábẹ́ àkóso bó ti wù kó rí. gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin lóyè lóyè, ẹ tún kú àmójúbà ètò yìí lónìí. gbogbo ẹ̀yin ọrùn ìjìgbàrà ìlẹ̀kẹ̀, ẹ̀yin ládéládé, òní lòní jẹ́ ẹni abẹ̀ lọ́wẹ̀. mo kọrin kan bẹ̀rẹ̀, mo pé àríṣeun laríkà, èyí àríkà ní bàbá ìrègùn ohun abáṣe lónìí ìtàn ni ó padà dà tó bá di lọ́la. èyí tí Fágbénró ṣe lónìí fún ìran Yorùbá ìtàn ni ó dà ńgbà ó bá yá. ẹ̀yin kábíyèsí kábíyèsí, ìhà tẹ́yin náà kọ sí ìran Yorùbá lónìí ìtàn ni ó dà tó bá yá. ẹ má jà gbàgbé ìwáṣẹ̀, ẹ já rántí ìgbà ìwáṣẹ̀. bó ni wọ́n ti lù tí fi dún, bó ni wọ́n ti tọ̀ tí wọ́n fi ń dẹ́bẹ̀, bó là á ti kàn, bó là á ti wọ̀ ọ́. a ti gbé gbogbo ẹ̀ látorí kòdì lónìí nítorí pé ọ̀làjú dé, ọ̀làjú dé o, ọ̀làjú dé o, ọ̀làjú dé o. ẹ wò bí abára wa. a ti sọ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nù. àwọn ọgbọ́n inú táwọn bàbá wa ń lò láti gbà ìwáṣẹ̀ ó ti dohun àwátì nílẹ̀ tòní tó mọ́. àmọ́ ẹ má jẹ́ tàn yín, ìṣe àwọn bàbá wa, ìhùwàsí àwọn bàbá wa ń bẹ lákàtà tèmi Ọmọbọ̀dé Àyàndá o. èmi ò ní bá wọn sọ àṣà nù láyéláyé, n ò ní bá wọn sọ ètò tìran Yorùbá nù. ọmọ Yorùbá lèmi ó máa jẹ́ bí mo bá tún lé ayé wà. ohun tó fi ń ní ọ lára tó fi ń dààmú ni wípé ọ ti sọ lẹ́nu, kò wá sí bọ́ ṣe sọ lẹ́nu tọ́ ní padà bá àpò ìyà rẹ níwájú. bàbá Fágbénró mo kí yín o. àwọn ènìyàn tí ń wò yín látàárọ̀, wọ́n rí àwo funfun níwájú yín, wọ́n tún rí kinní yìí tá máa ń jẹ dókùà rí. ṣùgbọ́n àmọ́ bóyá ohun tá a fẹ́ fi panu ni, bóyá ohun tá a fi ṣe ètò ẹ̀kọ́ tòní sí ni. ẹ bá mi kí gbogbo ọmọ Nàìjíríà, ẹ kí gbogbo orílẹ̀-èdè kákàkiri àgbálá ayé níbi tí wọ́n ti ń gbádùn wa lọ́wọ́lọ́wọ́. mo kí gbogbo ọmọ Yorùbá mi tẹ́ ẹ ti gbọ́ mi fún tàkókò yìí. ẹ ní ṣe déédé àgbákò tọmọtọmọ o. àmì o Olódùmarè.
ikú òjijì ò ní pa yín. àṣẹ wà àṣẹ wà. àrùn burúkú kò ní kọlù yín. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ bàbá. òfò ara ò ní ṣe yín. àṣẹ. òfò ẹ̀mí ò ní ṣe yín. àṣẹ. òfò aya ò ní ṣe yín. àṣẹ. òfò ọmọ ò ní ṣe yín. àṣẹ wà. òfò ọkọ ò ní ṣe yín. àṣẹ wà wà wà. gbogbo ojú tó wò mí, gbogbo òbí tó wò mí ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sí. àmín o Olódùmarè. alẹ́ ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sí. àṣẹ wà kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. gbogbo wọ òbí tó ń wò mí fún tàbí ìra fọ omi ra wọ́ ọ̀rẹ́ sọ pé mi ò ní fọwọ́ mi gbọ́mọ mi sí. èmi ò mà ní fọwọ́ mi gbọ́mọ sí. èmi ò fomi ra wọ́ mi o torí pé bẹ́ẹ̀ mi ṣe darí wa fótò nínú omi ní ní fọwọ́ mi gbọ́mọ mi sí. èmi náà ó ṣe bẹ́ẹ̀ omi làṣẹ lọ́wọ́ Olódùmarè. ní fọwọ́ tèmi gbọ́mọ mi sí o. omi rèé o. ìwà fọwọ́ mi ṣe dáadáa nú ayé. ọlọ́bọ̀dé àyàndá n ò ní fọwọ́ tèmi náà gbọ́mọ sí n ò ní gbáya sí èmi náà ò ní dẹni àgbégbìn. gbogbo ìwọ tọ́lọ́run bá lòun wò wá tí wọ́n náà fi omi ra ọwọ́ rẹ ọ fọwọ́ yẹn ṣe dáadáa lọ́dún yìí. àṣẹ wà ní tìrèké. pẹ̀lú àṣẹ Ọlọ́run ni o. kó rí bẹ́ẹ̀. ọ fọwọ́ yẹn ṣe rere lọ́dún yìí. kó ṣe bẹ́ẹ̀. o ò ní rí tó ò ní rógun o. àmín àmín àmín. iṣẹ́ rẹ̀ ó mọ lọ síwájú ni. àṣẹ wà àṣẹ wà. gbogbo ẹnikẹ́ni tó bá níṣẹ́ rẹ̀ ò ní lọ síwájú tọ́ ògùn ọ̀pá méjì yóò kejì. àṣẹ mo ṣàṣẹ. yóò rí bẹ́ẹ̀. àṣẹ wà. orúkọ mi ni Ifagbemiro ọmọ Òrìṣàtọ́lá. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń ṣe àìtò yá ayé yóò mọ̀ ní bàjẹ́. àmín o Olódùmarè. owó tẹ́ fi ń ra dátà ibẹ̀ náà ò ní dí. àmín 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 àmín. gbogbo ọ̀nà okòwò tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wò wá tẹ́ fi ń ṣe àìtò yìí tẹ́ fi ń láìkí ẹ̀ tẹ́ fi ń lọ́ọ̀fù ẹ̀ ọ̀nà gbàrí yín ò ní dí. àṣẹ wà ọ̀nà ò tí ẹ̀ gbọ́dọ̀ dí mọ́ lọ́kọ́ bẹ́ẹ̀ ni ọ̀nà ò gbọ́dọ̀ dí mọ́ ládàá ọ̀nà ò ní dí mọ́ yín o. tabarẹ́ ẹni tó lóun ó dínà ayọ̀ yín òun ó dínà oore yín ọ̀nà tẹ́ ẹ̀ gbà ń rówó tẹ́ ẹ̀ fi ń ṣe àǹfààní fúnra yín àti fọ́wa irú ẹni bẹ́ẹ̀ ikú òjijì ni ó kà àṣẹ wà kó rí bẹ́ẹ̀ mọ̀nàkà ó ti ṣe bẹ́ẹ̀. kó kú bájá tí kú tó ń tògbóró. kó kú bí àgùntàn tí kú tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ ọ̀rùn ẹ̀. àṣẹ kó rí bẹ́ẹ̀. orúkọ mi ni Ifagbemiro ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ apẹ́kẹ́pẹ́kẹ́ òjò ń papá ànù ọmọ Mọdákẹ́kẹ́ akọ̀ráyè akọ̀rógun mọ́tìdé akọ̀mọ́bàmíjà n ò lówó ẹbọ lé mo kí kábíyèsí Ògúnṣù àti ìlú Mọdákẹ́kẹ́ o. kábíyèsí o bàbá. kẹgbó àṣẹ wà àṣẹ bàbá àṣẹ. orí àpèrè àwọn bàbá yìí ò ní gbóná mọ́ yín. àṣẹ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ìlú Mọdákẹ́kẹ́ ò ní dàrú. àṣẹ wà. mo kí kábíyèsí o ẹ pẹ́ bí mọ́pẹ́ ṣe é pẹ́. àṣẹ. àsìkò tí yín ìlú Mọdákẹ́kẹ́ máa lọ síwájú ni. àmín Olódùmarè. ó ti rí bẹ́ẹ̀. àṣẹ. ó ti ṣe bẹ́ẹ̀. àmín. tó àbàlá ìṣù. tó ní tolúwo tùfẹ́ bá ní tójú bọ̀nà. ìyálòde Mọdákẹ́kẹ́ mo kí yín o. yèyé o kẹ́ ẹ pẹ́ bí mọ́pẹ́ ti pẹ́ o. ọ̀já tẹ̀ fi ń pọ̀n mi ò ní já dànù. àṣẹ wà àwa náà ò ní jágbárì lẹ́yìn abiyamọ. mo kí bàbá wa ẹ̀mí àti ìlú Ìlọrin. kábíyèsí bàbá. ìlú Ìlọrin ni mò ń gbé. ẹ bá ń ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta. ṣéwù ṣéwù ṣéwù. wàláwò yà á ṣùmúká. mínàná. ìjọ mọ̀ wípé àìlákìyèsí ló sì jẹ́ wà nínú òṣì. ọ̀pọ̀ èèyàn tí ń bẹ nínú òṣì lónìí àìlákìyèsí òun ló fà á tí wọ́n fi wà nínú òṣì. ẹlòmíì àìkíyèsí tí ò ní ló fi di ẹni tó dolòṣì lónìí. káì káì káì. àkọ́kọ́ ni wípé o nílò àti ṣàwárí ara ẹ̀. Discover yourself. Discover. How to discover yourself? béèyàn ò bá tiẹ̀ ṣàwárí ara rẹ̀ bó ni ó ti mọ ibi tí ó dá sẹ̀tẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń rìn jàbùjàbù. ó kọ́kọ́ discover ara ẹ̀. How to discover yourself? That is first step. ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé kó kọ́kọ́ ṣe àwárí ara rẹ̀ ná. Ta ni ọ́? Kí lo jẹ́? Irú èèyàn wo lo jẹ́? Irú ìràwọ̀ wo lo ní? àwọn nǹkan tó kọ́kọ́ fi discover ara ẹ̀ ni. ẹ̀sìn ti bà nǹkan jẹ́ mọ́ wa lára wọn wà kọsẹ̀jáyé mọ́. àkọsẹ̀jáyé táwọn bàbá wa ń ṣe ń jọ̀wọ́n àná tí wọ́n bá ti bímọ kó tó doṣù mẹ́ta ni wọ́n wà kọsẹ̀jáyé. tó bá ti lè di pé ọ̀n di ogún ọdún ọgbọ̀n ọdún àákàn máa wò bó ló ṣe máa ráyé lò lókù. ṣùgbọ́n àtọkùn gbogbo wọn tó ń ṣe àìtò yìí tó ń láìkè ayé rẹ̀ ò ní dàrú. àṣẹ wà àṣẹ wà. ṣe rí téèyàn bá discover ara ẹ̀
láti ilẹ̀ àwọn bàbá wa tó bá ti bímọ tánú ẹ̀jẹ̀ kó tó tóṣù mẹ́ta ni wọ́n máa ń wà kọsẹ̀ jáyé kó tó ipá wọn máa jòkó yọ́fẹsẹ̀ lélẹ̀ á lọ wò ó pé irú ọmọ wo ni. kí ló ń tọ́mọ yìí gan kí ló lódùmarè yìí ní kó wá ṣe ilé ayé gan. tí wọ́n bá ti wá wò ó rí pé ọmọ yìí olówó ni ó jẹ́ o ṣùgbọ́n nǹkan báyìí ni kó yàgò fún nǹkan báyìí ni kó yàgò fún nǹkan báyìí ni ò ní máa ṣe o. àwọn nǹkan yẹn lòwọ́ wà á máa ṣe ẹwà ẹmọ ìwà bàbá jọ̀hún tí wọ́n kọ́lé dẹ̀dẹ̀dẹ̀ ẹ rí wípé wọ́n tọ̀ wọ́n rìn ayé wọ́n dẹ̀ nítumọ̀. ó nítumọ̀. wọ́n á kọ́kọ́ discover ara ẹ̀ who I am. You will take time wà á lọ sí irú ọ̀dọ̀ Afágbẹ́rò yìí bàbá ìgbẹ́ nìkan sọ̀rọ̀ ń lo èbò ìwọ́n ń tú ọ̀rọ̀ ayé ẹ̀ fún ó ní wọn ò tí tú débi rí fún un. yóò máa kọ́ hà ní. ó ní ṣé àǹjẹ̀nú ni yín ni sà àbí àgbà ní mo ní iṣẹ́ tá a gbé lọ́wọ́ tẹ́lẹ̀ àti wà ń kó àgbà. bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ pè ọ́ láǹjànú èmi ò ní jiyàn Fágbéró torí ohun tí ń ṣẹlẹ̀ lákàtà ilé rẹ àyà mi a máa já lọ́pọ̀lọpọ̀ ìgbà. olójú kékeré tẹ́ ẹ sì rí tá a gbé dání yìí máa tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ ogun. nígbà tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ àjọ sọ̀rọ̀ ó wà London ọ̀rọ̀ àná ni mò ń sọ yìí ó ní bàbá mo ní nǹkan báyìí nǹkan báyìí ní ó yàgò fún mo ní tó bá rìn báyìí mo nígbà tó fi dìgbà báyìí mo ní ọ̀yà ni ó ṣe ni mo lọ gbọ́dọ̀ kọ́lé ó tún wò mí mo ní tó bá wọ Ọlọ́run o tọ́lọ́run bá ní tá a sọ yóò rí bẹ́ẹ̀ o mo nígbà tí wàá fi di December yẹn kọ́ kọ́lé àbí kọ́ ọ̀rọ̀ alẹ́ mi tọ̀ wá ó ní how come mo ní tèmi rí tẹ́ẹ̀dínlógún sọ fún mi nu ṣùgbọ́n nǹkan báyìí ni ó yàgò fún nǹkan báyìí ni ó yàgò fún mo ní ẹ̀jẹ̀ sọ kó lè yí ọ̀pọ̀lọpọ̀ kí n má fẹnu sọ lérèfè nígbà tá a sọ̀rọ̀ débì kan mo ní nígbà tó o máa ń ní àwọn ọ̀rẹ́bìnrin lọ́tún lósì mo láyè rẹ̀ máa nítumọ̀ mo ní gbogbo tó kójọ ní ayé mo nígbà náà lónìí ó ní bẹ́ẹ̀ ni mo ní ìràwọ̀ rẹ̀ èso lóbìnrin kan mo ní ìràwọ̀ rẹ̀ kìí solóbìn méjì yàtọ̀ sẹ́yọ̀ kan kìí tún ṣe méjì kwá. mo ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ obìnrin sí i láyé rẹ̀ ó ṣe máa dá a sí nítorí wípé a dá ọ láti kó èèyàn jọ ni. ọkọ̀ọ̀kọ̀ dákẹ́ lọ bí ìṣẹ́jú méjì lórí fóònù ó ní ǹjẹ́ mo mọ̀ wípé ọ̀rọ̀ tí mo sọ yìí ó ní bàbá kan wá láti Nàìjíríà ó ní sáìdì Èkìtì mọ́ Kogi yẹn ni. ní bàbá ọ̀hún ti wá. ó ní bí bàbá yẹn ṣe láǹdì tán ó ní lòun kàn rí bàbá yẹn gbà èèyàn dúdú tí wá ní bàbá yẹn ó lóun bá sọ Yorùbá tí bàbá bá dáhùn ó ní bó òun sáàsì sọ yàyà sí wọn òun bá gbé wọn gbà òun wá kí ọmọ òun tó bá bímọ ńlẹ̀ yìí ni òun ò sì mọ́ bí òun lọ sí àdírẹ́sì náà fún òun ní ṣé àdírẹ́sì náà fún yín ni òun ò gbé yín débẹ̀. ó níbi táwọn ti ń lọ ni bàbá yẹn náà ti ń sọ fún un àgbà ò ní tán lórílẹ̀ ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ òkè òkè láàmú lọ. ẹ dákun ẹ máa share ètò yìí ẹ máa share rẹ̀ kẹ́ ẹ máa like rẹ̀ ẹ dákun. ó ní tí mo sọ fún yìí ni bàbá òun sọ fún un pé wá ọkùnrin yóò ìrìnàjò rẹ̀ ò tí ì dúró síbi tó ọmọ o èso ìyàwó kan o gbọ́dọ̀ fẹ́ kà sí àwọn ìrìnàjò tó rìn ó ní bí ìgbà tí èmi àti bàbá yẹn ríra wa. Ifá ti ń gbénu bàbá ọ̀hún ni Ifá ló ń sọ̀rọ̀. iná mo fi ní àgbà òní tán lórílẹ̀. àṣẹ wà àṣẹ wà. atọ́kùn èyí kọ́kọ́ gbọ́dọ̀ ṣàwárí ara ẹ̀. ó ní ṣé kí wọ́n máa kóbìn jọ ni mo ní tó o bá fẹ́ ṣùgbọ́n tó o bá ń kóbìn jọ tó fẹ́ lórí mẹ́ta tó fẹ́ lórí mẹ́rin mo níbẹ̀ lásìkò rẹ̀ ó ṣe máa pọ̀ tó. ó ní láyé gíníkẹ yìí family planning yìí ayé gíníkẹ mọ́lá ń sọ̀rọ̀ sẹ̀mí ayé rẹ fún ọ bó ṣe gánú ayé ìwọ ń sọ̀rọ̀ wípé family planning wọ́n bọ́ sọ báyìí bọ́ ti ráyé lò ọ ń sọ̀rọ̀ pé kò sówó ní ìsìn àwọn bọ́ ọ sọ̀rọ̀ pé báyé rẹ ṣe lè dá ní lọ́mọ fẹ́ bí jọ mo ní bá ọ̀bá lágbo jẹ̀dí sọ fún mi àwọn àgbóǹbẹ tí èèyàn fi na obìnrin lẹ́yìn tí wọ́n fi ń na mi ní tààràrà. àwọn àgbọ́nbẹ tó tọ́pẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tí ó dá ọlọ́run lẹ́ẹ̀méje. tó dùn wọ́n bí sọ́jà ológun. kàṣà
mo ní bẹ́ẹ̀. àbọ̀ ẹ bá rẹ̀ dì. mo ní tó bá jẹ́ wípé ìyẹn ni wọ́n béèrè ààbò fi ránṣẹ́. atọ́kùn èèyàn máa ń ṣàwárí ara ẹ̀ tó o bá ṣàwárí ara ẹ̀ o ò lè jẹ́ nǹkan kan. ó kọ́kọ́ ṣàwárí irú ìràwọ̀ wo ló jẹ́. irú ìràwọ̀ tó jẹ́ kí ní bá ìràwọ̀ èèyàn jẹ́. How many people discover that? èèyàn péréte ló rántí àti máa worú ẹ̀. Now kí sì ni tó bá wo ẹ̀jẹ̀ a ti fi ẹ̀sìn àtọ̀húnrìn wá ẹ̀sìn àjèjì ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kírísítẹ́nì a ti fi bà ọ̀pọ̀lọpọ̀ ayé ara wa jẹ́. ọ̀làjú ti gba nǹkan sọnù lọ́wọ́ ìran Yorùbá. Now mo ní èyí máa ń wò ó àwọn ìràwọ̀ kan bẹ tí ò gbọdọ̀ jẹ ọbẹ̀ tó yọ̀. àwọn ìràwọ̀ kan bẹ tí ò gbọdọ̀ máa wọṣọ pupa. àwọn ìràwọ̀ kan bẹ tó jẹ́ pé wọn ò gbọdọ̀ fẹ́ obìnrin pupa. àwọn ìràwọ̀ kan bẹ wọn ò gbọdọ̀ fẹ́ obìnrin dúdú. àwọn ìràwọ̀ kan bẹ wọn ò gbọdọ̀ jẹ̀fọ́ yánrin. èèyàn ti kọsẹ̀ jìnnà. àwọn ìràwọ̀ kan bẹ wọn ò gbọdọ̀ jẹ ilá. àwọn ìràwọ̀ kan bẹ wọn gbọdọ̀ máa dé fìlà ni bí mo ṣe sọ lórí ètò mi tó kọjá àtẹ̀kọ́ náà ni máa nìyẹn ti wá mo ní lọ́mọ dé fìlà ó tún wò pé ìwọ ọ̀rọ̀ ohun bàbá rẹ̀ sọ ogun tóun ti náwó òun talé òun tọkọ̀ ẹ wá ní kó wọn lọ́mọ dé fìlà. ṣé fìlà dídé wá lójú òtún ni. mo ní bàbá dé fìlà gbogbo tá à ń ṣe fún wọn ní ṣiṣẹ́ kò gbàgbọ́ pé oníbàbá eléyìí wọ́n wá látòrí di Èkó sí Ìlọrin kó wọn lọ́mọ dé fìlà iná wa ní ẹdún náà ṣe bàbá yìí rògbé àbáyé máa ti ń ṣe ń fa àlógún ń jà òun tọkọ̀ òun talé. ọwá ní kò máa lọ rè é dé fìlà. kò sí ìkẹ̀kẹ̀ mọ́ ẹ̀wá ní kò wọ́n lọ máa dé fìlà. ebi ń pamọ́ ọlọ́ṣẹ́ ń polówó. kò sọ̀rọ̀ ń dọ́nà o nígbà tó tó bí oṣù méjì tó wá padà wá ó ní bóun ṣe kú òun bí ó lóun tó padà gba ṣọ́ọ̀ṣì aláṣọ funfun kan lọ. ó ní wọ́n wá kìlọ̀ fún un pé kí ló dé tó ọ̀pọ̀ kìlọ̀ arákùnrin yìí. ó lóun ní ìkìlọ̀ kí ni wọ́n ṣe fún un. sèmi ni ọmọ dáàbò bo ẹlẹ́dàá rẹ̀. ìgbà wọn lẹ́sẹ̀ wá ń rí wípé ọ̀rọ̀ tí Ifagbemiro mọ̀ sọ òdodo ọ̀rọ̀ ní takú ara bá sọ àtòdí ọ̀rọ̀ ló ti wá. ọwọ́ ní òkè wọ́n bẹ̀rẹ̀ sí dé ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì wọ́n bá ń ṣe àwọn pírójẹ́tì kan lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ wọ́n bá kanlẹ̀kùn wọ́n á kanlẹ̀kùn máa lé lórí inú ilé. Bros sẹ́lẹ̀ bá mójútó sáìtì ọgbà kẹ́nẹ́ bros sẹ́lẹ̀ bá mójútó sáìtì ọgbà kejì. ó tún bẹ lẹ́ẹ̀kejì. ó lóun lọ lọrin bàbá ìmọ̀ tó ń gbé lọ́wọ́ tòótọ́ eléyìí ṣe scam kìí ṣe 419. ọ̀n ló bá tó gbẹ̀dọ̀dọ̀ dé. ọba mọ́ rẹ̀ wá bàbá mo ṣẹ̀ṣẹ̀ gbà yín pé akọni tàkókò yìí ni òun ló ṣẹ̀ṣẹ̀ wá fẹnu tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ how to discover yourself. tó o bá discover ara rẹ wà á máa jìyà náà ni. tó o bá ṣàwárí ara rẹ inú ìyà òun lórítàn ó wà. ẹ má gbàgbé ẹ máa share ètò yìí ẹ jẹ́ kó lè kárí gbogbo ọmọ aládé gbogbo ẹ máa láìkí rẹ̀ mo fò lọ́dùmarè bẹ̀yìn ẹ máa share rẹ̀ yóò dáa fún yín bẹ́ẹ̀ tí share rẹ̀ hùn. kí ni tí àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ máa kọ́kọ́ ẹ̀. wọn ò gbọ́dọ̀ máa kó ọkùnrin yọ. wípé lẹ́yìn ọkọ lé rẹ o àwa ní mẹ́rin àní mẹ́ta àní méjì wúmà kan wá dọ̀ mi mo ní ìjọba tí ń bí ìyá jí ọ mo ní ìràwọ̀ rẹ ọ̀gbà àwọn wèrè tó ń kó ó sì bú ẹkún. kí mo wí. ó bú ẹkún gbaragada. ó bú ẹkún. mo ní wọ́n fún 10,000 wọ́n fún 5,000 mo ní oore tí wọ́n ń kó lára rẹ̀ jowó tí wọ́n ń fún ọ lọ. ó ní kí ni mo wí mo ní bẹ́ẹ̀ ni mo ní wọ́n ń kó oore lára ẹ̀ wọ́n fún 10,000 mo ní òtí máa bọ̀ ọ̀sùn kan ní yẹ́sà àti sẹ́yìn owó yẹn ó ní bẹ́ẹ̀ ni máa ń ṣẹlẹ̀ dáadáa kọ́nà òwe ọmọ bá wọn sùn lọ́wọ́ kò ní dì ìyọkó tọ́jà wípé yóò kì í sáré lọ gbàṣẹ́ mọ́tò ẹ̀ wọ́n ń lò lọ́mọ́ náà tán lọ́nu. ó tán lọ́nu. ìtàn lọ́nu ń gbọ́ bá yẹ ní òdì kòròfo. àwọn ìràwọ̀ kan bẹ tó jẹ́ wípé ó mọ́kò gbọ́dọ̀ à ń kó wèrè ṣùgbọ́n nígbà tí ọkọ mi ò sí dáadáa ọkọ mi ò ṣe gbá ọkọ mi ò ṣàwo ọwọ́ àna sẹ́ẹ̀ta
ẹsẹ̀ tọ́nà táwọn ayé rẹ̀ bàjẹ́ tọ́mọ rẹ̀ náà bàjẹ́ kún. ó dègún ó di méjì. ó dègún káì. bọ́kọ̀ rí ọba ṣe dáadáa pè wá ká fún ọ lágbo tọkọ rẹ̀ ó fi ṣe dáadáa but don't be copical. 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83. 83. tí ọkọ rẹ ọba lè ṣe dáadáa tó dádì wa mo bá yín ràgbo jẹ̀dí kan ẹ máa lò ó mo bá yí ọmọ rẹ jẹ́ mo bá yí tiẹ̀ náà jẹ́ mo ní yes ma mo ní ẹ̀ ń fọ́n ògo yín dànù mà ó ní how come sir mo ní ẹ̀ ń pín káàkiri mà mo lẹ́ẹ̀tẹ̀ wá dúró lórí ẹnìkan ẹ̀ ń fi méjì ẹ̀ ń fi mẹ́ta kún ẹni lórí mẹ́rin ọkàn bu ẹkún ni. nígbà tó go rẹ̀ dá ó di àpapín. èyí tó pa á lẹ́kún ni wípé bó mo ṣe mọ̀ wípé lẹ́yìn ọkọ lé òun lọ́kùnrin mẹ́rin síta. ayé àwọn ọkùnrin tí ń bá alájọṣepọ̀ ń da ayé tiẹ̀ sì ń bàjẹ́ sí i. discovery time discover yourself. nítorí irú ìràwọ̀ tó gbé wálé ayé. torí ìràwọ̀ tó gbé wáyé kò gbá. ìṣẹ̀dá rẹ̀ kọ́kọ́ máa kọkùnrin káàkiri. ọ̀gbọ́n ìwà mi ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan bẹ báwọn tó jẹ́ wípé ìràwọ̀ wọn ò gbá. bẹ́ẹ̀ lọkùnrin náà àwọn obìnrin kan bẹ àwọn bàbá wa máa ní adífádógò yìí kárùn. bẹ́ẹ̀ ni. before kó tó di wípé wàá tiẹ̀ lóbẹ̀ tí wàá fẹ́ bá a ṣeré lọ tọ́ wò is it the way sọ́nà ni. ìtọ̀sẹ̀ ló tiẹ̀ lọ́yọ̀ ọlọ́rẹ̀ béèrè wípé tó eléyìí tí mo tún rí rèé o ifá èwo ni kí n ṣe ń bẹ̀ ẹyẹ̀mí ló kàn bò. mo sọ ọ̀rọ̀ kan gbà kan àwọn arákùnrin kan lọ sí night club bí táwọn jayéjayé ti máa ń jayé olówó sì lọkùnrin ó ní company tó pọ̀ ó dé hòtẹ́ẹ̀lì ó kàn rí ọmọ arẹwà obìnrin arábìnrin jẹ́ máa gbé ẹ lọ́nà ó dẹ̀ gbé sọ́kọ̀ ìgbà tó kù díẹ̀ tí wọ́n dé etí òkun tí wọ́n ti kọjá ó fọra arákùnrin lórí nǹkan ọmọkùnrin dìde ọmọkùnrin rò wípé ó ń ṣèun lóore ni bó ṣe gbẹnu sí kinní ọmọkùnrin rẹ̀ nu ó bá fà títí tọkùnrin yìí fi wá ìgbà tó wá kò jẹ́ kátọ̀ yẹn ó kánlẹ̀ ó gbèmí ó la ó di kánó ó sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ó sì wọnú omi lọ àtijọ́ náà lọkùnrin náà ti tán. ayé o kí ni mo wí. àfi kéèyàn máa ṣọ́ra ṣe. ọjọ́ tó dọ́dọ̀ mi òun ló fẹnu ara ẹ̀ sọ mo ní yes sir mo lẹ́ẹ̀sì ti fọwọ́ ara yín mo lẹ́ẹ̀ fi ré wàhálà lórí ìkọ́nbi tó sùn sí. ó ti fọwọ́ ara rẹ̀ fàjọgọ̀dì. mo ní ọmọbìnrin kan ti kógo yín lọ mo lẹ́ẹ̀ ti kún kòròfo wọ́n ti fi ògo tí gbàgbára lábẹ́ omi. gbogbo etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí ayé ò ní bògo yín jẹ́. àṣẹ wà ẹ máa ṣí àrẹ. ẹ ṣí àìtò yẹ sàmì ẹ ayé ò ní kógo rẹ lọ. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà bàbá arábìnrin náà sì fa nǹkan ọmọkùnrin yẹn agbára ọmọkùnrin sì jáde tí jọmọ àtọ̀ ọmọkùnrin sì jáde obìnrin náà sì pàlà ó sì gbé pátápátá obìnrin náà sì wọnú odò lọ. ká kúkú pé ó gbé ògo rẹ̀ mì pátápátá. ó gbé ògo rẹ̀ mì ayé ò ní gbógo rẹ̀ mì. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. ṣùgbọ́n gbà tí ètò pọ̀ mo ní sẹ́tà ṣe fún ọyọ́ ọ̀nà tó sùn mẹ́ta kó tó rógo rẹ̀ gbà kó tó bẹ̀rẹ̀ sí oúnjẹ jẹ díẹ̀díẹ̀ padà. torí wípé ẹni tó wà yẹn òun fẹ́ gba agbára nísàlẹ̀ omi òun fẹ́ jó lórí. ó sì gbọ́dọ̀ mú ẹnìkan tó jẹ́ ológo gbòógì wá. gbogbo àwọn ọkùnrin àmọ̀ ní ṣìṣe. àṣẹ wà ààrẹ bọ́ sọ́wọ́ lọ́wọ́ o. torí pé kò sẹ́ni tó mọ́. ní sílẹ̀ tẹ́. ó dàṣẹ. ẹ láìkì ètò yẹn ṣí ààrẹ. ní ṣìṣe ní ṣìgbè ní ṣìfẹ́ àṣẹ mọ́nàmọ́ná ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. àtọkùn obìnrin náà sì lọ fi gbàgbára nísàlẹ̀ omi.
àkàìmọye lẹni tírú rẹ̀ ó máa ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́. mo wá sọ fọkùnrin nígbà tó tó dóbi kan mo ní ẹni tó gbogbo rẹ̀ mo ní tí ò bá kú nísàlẹ̀ omi mo ní ò tí ì lọ o ṣùgbọ́n a máa gbà díẹ̀díẹ̀ fún un tá a bá ti bẹ̀rẹ̀ sí gbà fún ọ díẹ̀díẹ̀ mo ní pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn á dìímú tu ẹ̀ kúrò nípò tó wà yìí. yóò wá máa rẹ̀ já rẹ̀ díẹ̀díẹ̀ òun náà. nítorí wípé béèyàn bá fẹ́ wú igi àràbà yóò máa já tẹkàtẹkà díẹ̀díẹ̀ ni. bẹ́ẹ̀ ni o kò ṣeékù gìrìwó lẹ́ẹ̀kan náà. èèyàn gbọ́dọ̀ ṣàwárí ara ẹ̀. béèyàn bá wá ṣe àwárí ara rẹ̀ tákì lóhun tó tún kù tí ó mú sàlóògùn. à ń bọ̀ wá Yorùbá ní ìjímèrè sọ gígùn kó mọ̀ bá àgúngi aládìí. èèyàn tí ó gbégi eléra délé yóò ṣiṣẹ́ tó pọ̀. yóò máa fọwọ́ já gbogbo ara ni. ètò tò ní ètò tó yẹ kó sí gbogbo ọkùnrin obìnrin gbogbo èèyàn tó fẹ́ gé èèyàn láyé tó yẹ kó sí ńlá káyè ni. àgbéjúlẹ̀ ńlá gbégi eléra. àwọn obìnrin kan tó wá ń bẹ tẹ́ máa ń bá yé ọkọ wọn jẹ́ tó jẹ́ wípé tóbìnrin tọkùnrin mi bá ti ń borí wọn níta ayé ọkọ wọn sì máa bàjẹ́ nulẹ̀. wọ́n wá lè má rọ̀ ọmọ tọ́jú mọ́ òun ó sì rò pé gbádùn ni. a rò pé kí ni a rò pé gbádùn ni bọ̀bọ̀ yẹn san bọ̀bọ̀ yẹn lé bọ̀bọ̀ yẹn alágbára ni màkàlákì ni ẹ̀sìn ni ọ̀pọ̀ làwọn ọmọ rẹ̀ jẹ́nu. nígbà tó kọ̀ rí ọba ti rówó tí ètò àwọn ọmọ rẹ̀ mọ́ sáyé ọmọ rí ọba jẹ́ ṣé wo obìnrin tó ń gbọ́ mi ṣé wọn náà wà nínú agolo yẹn tó ti bá yẹ ọkọ ẹ̀ jẹ́. nígbà wọn bá sọ ohun papà àdagolo tóun ló wàá ṣẹ́rí yóò wá máa jẹ̀yà rẹ̀ lójú pálí. ìwọ kẹjẹ ìwọ obìnrin wo ṣé ẹnu ìgbà tó bẹ̀rẹ̀ ìrìn àrè kọ́ ni ayé ọkọ rẹ̀ bẹ̀rẹ̀ sí bàjẹ́ díẹ̀díẹ̀. Just bring down your senses. Bring down your senses. Wọ́n náà wo ṣẹ́nu ìgbà tó ń yàn lè tà ni iṣẹ́ ọkọ rẹ̀ bẹ̀rẹ̀ sí collapse. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni dádúró fóònù ẹ̀ káyé ọkọ rẹ̀ ó lè padà sán. Tètè ronú rẹ wò kọ́ ọmọ tẹ̀ wájú. How to discover yourself. Báwo nìyẹn ṣe ṣàwárí ara yẹn? Àkọ́kọ́ ọ̀tọ̀ wá wá ni. ọ̀tọ̀ àwọn tí Ọlọ́run ọba mi gbé kalẹ̀ èyí wọn àwọn awoore tí wọ́n oúnjẹ fẹ́ yẹ. Babaláwo ló lè sọ irú ìràwọ̀ tó ní fún kìí ṣe wòlíì kìí ṣe pásítọ̀. Iṣẹ́ babaláwo ni àwọn ni wọ́n ń wo àkọsẹ̀jáyé àwọn ni wọ́n ń wo ẹ̀ láti ìpìlẹ̀. Babaláwo ni ó sọ bó o ṣe lè rìn táyé rẹ̀ ọ̀dà fún ọ. Wòlíì ń rí ṣùgbọ́n wọn ò lè rí kanlẹ̀. Àbá ń rí ṣùgbọ́n wọn ò lè rí kanlẹ̀ àwa tá a ní kọ́ńbà àwọn ẹ̀ lọ́wọ́ rẹ̀ òun láṣọ bọ́rọ̀ ayé rẹ̀ ṣe jẹ́ fún un. Ẹ mọ̀ pé láti ìgbà ìwáṣẹ̀ wá àwọn babaláwo náà máa ń ṣe gbogbo ètò yìí. Atọ́kùn ẹ rí i pé gbogbo wòlíì ti ń give prophecy nísìn fake ni prophecy mu ṣé wọ́n ní ẹ̀rọ dáadáa. ọ̀pọ̀lọpọ̀ wọn fake ni. 90% 95% wọn fake ni. Ayé ọ̀parẹ́ o ayé ọ̀parẹ́ títí di sí wòlíì gan lọ́sọ̀ o àbí àwọn aṣù wọlé o nígbà báyìí aṣù gangan wọlé o Nàìjíríà dá ní oṣù báyìí Nàìjíríà ò tí ì dá o gbogbo prophecy tí wọ́n máa ń give which one comes to reality out of this prophet bí tẹ́ ti ronú nù. Atọ́kùn that is where you should have an extra thought extra thinking. Ohun tó tiẹ̀ wá ṣẹlẹ̀ ni wípé bẹ́ẹ̀ yóò bá ti tọ̀ bí wọ́n ti ń tọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ onítọ̀hún ó já síbi tí ò yẹ ni. Wòlíì ọ sọ fún wípé nígbà báyìí ó nǹkan báyọ̀ ṣẹlẹ̀ kò sì ní wá sí ìmúṣẹ. Ìyí tó bá fi mú Ifá sọ̀rọ̀ kó tó mọ̀ wá sí ìmúṣẹ ọ̀nà ó jìn. Èyí ń lọ́dọ̀ àwọn babaláwo tó gbọ́ fá yanayana. Lọ́dọ̀ àwọn babaláwo tá a gbọ́ fá tá a mojú ewé tá a mojú egbò. Torí èkó náà tún bẹ́ẹ̀ náà àlìkámà láàrin àwọn babaláwo yàtọ̀ sí babaláwo ẹja máa yan o. Gbọ́ babaláwo yàtọ̀ sólóògùn. Gbogbo báwọn yẹn ṣe gérí gẹ́sẹ̀ ẹ sọ fún mi ó kọ babaláwo tí mẹ́mẹ́. Tí wọ́n ní Ifá ṣe èyí Ifá gbẹ̀rún Ifá tómiṣe Ifá wọlé Ifá sínà Ifá jẹ́mi níhò ẹ sọ fún mi olórúkọ Ifá tí wọ́n ń bá nínú gbogbo àwọn atrocity yìí just mention one gbogbo báyìí ṣe bàjẹ́ yìí ẹ wá sọ fún mi
ó kọ babaláwo kan tẹ́ lè rí mbẹ́ ẹ lè rí. àìsábà bá babaláwo ń birú. sábà kọ́ ẹ lè rí nítorí wípé àwa la níbẹ̀rù Ọlọ́run jù. àwọn babaláwo alámúlùmálà ń kọ́. no àwọn bá wọn bí rẹ́rẹ́rẹ́ o. àwọn kan ń bẹ wọ́n ń pẹ̀lú àwọn babaláwo èsì babaláwo àwọn àríjẹnu ní ìbàjẹ́ àwọn kàndánù rẹ̀ sínú wọ́n èsì babaláwo àwọn akàndọ́kàndọ́wọ́ ọ̀sán àwa náà gbé gbá pé a mọ òògùn làwọn yún. kí mo fẹ́ jẹ kí lèmi náà ó rí régè òun ni wọ́n bá débẹ̀. bọ́yá jẹ́jà lọ́bì kan ó rákàtì ẹ̀yọ́nú kan olóòtú rẹ̀ dólógùn bẹ́ẹ̀ kọ́ ní iṣẹ́ babaláwo rí. ẹ tiẹ̀ fodidi ọjọ́ kan lẹ̀ bàbá Fágbéró ẹ ṣàlàyé fún abóò láti ẹ̀ ṣe mọ babaláwo gidi mo mọ̀ pé lónìí kọ́ lè yí òun àmọ́ ó ṣe pàtàkì ó yẹ kí gbogbo ìran Yorùbá ó mọ̀. atọ́kùn ọ̀rọ̀ ọjọ́ kan nù. atọ́kùn kí là ń pè léèwọ̀. èèwọ̀ tó tó fún un. èèwọ̀ wà lára tí ń ba ògo ọ̀pọ̀lọpọ̀ jẹ́ that's why people are still suffering. àwa ni ọwá ká sọ̀rọ̀ bí Ifá ṣe rí báyé rẹ̀ ó ṣe dáa fún ọ nígbà náà ni àwọn olóògùn yẹn kí là ń pè léèwọ̀. èèwọ̀ lágbára èèwọ̀ ohun téèyàn ò gbọ́dọ̀ ṣe ń lè wọ èèwọ̀ ìwárèé kò ló kọ méjì má ti pé ọ̀ gbọ́dọ̀ ṣe èèyàn gbọ́dọ̀ ṣe nánu wọ́n ní má ṣe ayé ló ń gbé bẹ́ẹ̀ èèyàn bá ṣe ìpàdé ní lọ́rùn àrímọ́bọ̀ èèwọ̀ tó tó fún un. èèwọ̀ tó bá sọ pé èèwọ̀ ni kíní yóò wọ́n débẹ̀ o bí èèyàn bá débẹ̀ yọ kàn dẹ́nu yọ. onítọ̀hún ó kàn dẹ́nu yọ. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé èèwọ̀ ló ba iye àwọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé èèwọ̀ ni ò jẹ́ káyé àwọn lọ síwájú ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé èèwọ̀ ló da ọ̀nà àwọn rú ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé èèwọ̀ ni ò jẹ́ wọ́n fẹ́ bìnrin ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé èèwọ̀ ni ò jẹ́ wọ́n fẹ́ kùnrin ni ò jẹ́ wọ́n lọ́kọ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé èèwọ̀ ló ba sí òun jẹ́ èèwọ̀ kù ní téèyàn sọ. ohun tó tiẹ̀ wá ká mi lára tó bà mí nú jẹ́ fúnra Yorùbá ni wípé ọ̀pọ̀lọpọ̀ wà máa sọ wípé kò sí èèwọ̀ wọ́n páyé ti da yé ọ̀làjú wọ́n ti gbàgbé ibi tí èèwọ̀ ti bẹ̀rẹ̀ gangan wọn ò rántí pé nínú ọgbà àdẹ̀rà ni àwọn baba ńlá wa ìyá ńlá wa àkọ́kọ́ láti ọ̀dọ̀ wọn lè wọ́n ti bẹ̀rẹ̀ Olódùmarè gangan ló sọ pé ẹ wo kinní yìí o ẹ máa jẹ léyìí àmọ́ léyìí ẹ gbọ́dọ̀ jẹ́ ó dè wọ̀ ọjọ́ tí wọ́n jẹ ohun èèwọ̀ wọn ni wàhálà òun ti dé títí dòní. atọ́kùn èèwọ̀ tí wọ́n describe èèwọ̀ fún yàn pé ìtọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ is no going area ká ní Éfà ọ̀tàn Ádámù ó ṣe káyé ayé ọmọ rí nira báyìí ṣùgbọ́n wọn àtijọ́ tí Ádámù ti jẹ èèwọ̀ tí Éfà fún un jẹ àtijọ́ náà lápapọ̀ ti wọnú ayé ẹ̀rí wípé obìnrin lọ́ba yé Ádámù jẹ́ ìgbà tí ayé Ábúráhámù náà ó sì bàjẹ́ tá ń pè ní bàbá àgbàgbọ́ ìgbà táyé rẹ̀ ó ní mọ́sán tí wàhálà ó wọnú ayé obìnrin náà ló fa wàhálà dé ìyàwó ìgbà tí Ọlọ́run ní èmi ó sì fún ọ ní ọmọ ọkùnrin kan ìyàwó lọ́lọ́ tí ọmọ ọ̀dọ̀ sí pé baálé mi èmi ti dógbó. súnmẹ́lẹ̀ yìí bóyá ajẹ́ bí kan fún wa. ibẹ̀ ni wàhálà dé àbí òde. wàhálà dé o. àti Ábúráhámù Ismaili Ábúráhámù náà ló bí ibi tí ìtàn ànábì ti wá òun náà ló bí ibi tí ìtàn Jésù ti wá orísun kan náà ni why are we discriminating why. bóòlà wàá ṣe báyìí bàbá Fágbéró níbi ọ̀rọ̀ dé yìí nǹkan mà lágbára. mùsùlùmí ọmọ sọ wípé kírísítẹ́nì ẹni náà ni wọ́n gẹ̀mbẹ̀rí ni wọ́n kírísítẹ́nì ò ní mùsùlùmí gẹ̀mbẹ̀rí ni wọ́n ta ni gẹ̀mbẹ̀rí nínú gbogbo wọn. ẹ wá polówó ẹ̀sìn bí ìgbà téèyàn polówó ẹgbẹ́ òṣèlú. ayé ń lọ à ń tọ̀ ọ́. ibà ń kọ́ là ń lọ lónìí. à ń polówó ẹ̀sìn bí ìgbà tá à ń polówó òṣèlú. kò yẹ kó rí bẹ́ẹ̀. no ọ̀nà àtijọ́ ni it's a business hub. àwa sọ lẹ́nu. àwa gbàgbé tó yẹ ká máa ṣe. afàpò yàkọ́ para. ìwọ tó jẹ́ pé ògùn wọn bá ń lè rẹ onígbà náà ni ògùn wọn ò lé o kílẹ̀ Jésù ti dé Sunday tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì ọmọ pọ́dún òòṣà kan ni ọdún tí wọ́n ń sin oòrùn nílé àwọn òyìnbó ní ọdún ọjọ́ ìsinmi ọdún àìkú. àwọn kan tún bẹ tó jẹ́ ẹlẹ́sìn oòrùn
níbẹ̀. Monday ni moon moon wọ́n wá yọ hókè kú omi ká má bàa tètè mọ̀ moon ọjọ́ tí wọ́n bọ òṣùpá lọ́jọ́ Monday. Sáwọn òyìnbó lókù tó ń darí gbogbo àgbáyé ni àbí bó ló jẹ́? Ọjọ́ Saturday ni wọ́n ń bọ èṣù Saturn gẹ́gẹ́ tí Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ nínú Bíbélì nínú Kùránì ọjọ́ Saturday làwọn òyìnbó fi ń bọ àtọkùn Satan Saturday. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ nínú Satan àti èṣù. Ọ̀pọ̀ èèyàn ní ò mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ nínú méjèèjì. Ẹ rí i pé lórí ètò mi kan mo sọ mo ní ìwọ tó o bá ti ń ṣèrántí bàbá rẹ tó kú 20 years remembrance ìwọ náà ń bọ èṣù nu ọ̀ ń bọ Ṣàngó nu alálẹ̀ ni ìwọ náà ń bọ. Ìwọ náà ń bọ ṣà. Nítorí wípé à ń ṣèrántí àwọn akọni tó sùn lójú ìjà òun lògún òun ní Ṣàpọ̀nná òun lọ́ya òun lèṣù òun ní Ṣàngó. Kábíyèsí Olódùmarè. Remembrance of our heroes òun làwọn ṣe ilẹ̀ Yorùbá is not the èṣù táwọn wọlé Yorùbá èèyàn ni. Èèyàn lèṣù kì í ṣe Sátánì. Kì í ṣe Satan táwọn òyìnbó ń bọ níjọ́ Saturday. Wọ́n fi ọjọ́ Saturday láti máa bọ èṣù láti máa bọ Satan. Ó mọ̀ lágbára o. Àtọ́kùn. Ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ẹ já padà sílé. Ilé ti tó wà ẹ darí wálé. Ẹ já mú àṣà wa ká gbé lárugẹ. Ìṣe àti ìlànà wa ẹ já máa tẹ̀lé. Ẹ yé fojú egbò tẹ́lẹ̀ kẹ́ ẹ yé yẹn láńkáláńká mọ̀. Ìgbà ìwáṣẹ̀ ó rọrùn jù báyìí lọ. Ó ní báwọn bàbá wa ti ń tọ̀ nígbà ìwáṣẹ̀. Ó ní bí wọ́n ṣe ń rìn nígbà ìwáṣẹ̀. Ẹnu ìgbà tí àwa yàbàrà tá ń pé ọ̀làjúdé òun ni gbogbo ẹ̀dí láyé po mọ́ wa lọ́wọ́ o. Ẹ wo bí abára wa lónìí ẹ wo tó ń ṣẹlẹ̀. Àtọ́kùn ló ń kó àná ẹlòmí pásítọ̀ jọ́ọ̀ṣì rẹ tó lè ní bàbá ti jẹ ló ń kó àgbà tá a bá tún fi ṣètò ní ìṣẹ́ wọn tó lè nígbà náà ni ẹlẹ́sẹ̀ ni ọ àfáà lè ní bàbá tó ti lo ló ń kó àná àgbàdo wọn èsè. Bẹ́ẹ̀ ni. Àti ẹ̀pà. Ohun tí gbogbo èèyàn fẹ́ràn ni dókú àjíjẹ ni. Dókú ẹ bá ń gbé sí dáadáa. Ṣé ó tún wúlò fún nǹkan kan ni? Ìwọ tó bá ń kọ́ àwùgbè ni ikọ́ tíìpì ni ikọ́ kínní kan ni ìwọ máa jẹ dókú àyè máa jẹ láàárọ̀ lálẹ́ tó bá ti jẹ́ tó máa mú mẹ́gbóná sí. Fagbero mọ̀mọ̀ tó rí nǹkan ara. Tested confirm ó ní dókú à. Kẹ́yìn ọmọ jẹ dókú à láàárọ̀ kó mú mi gbóná lé kó tún di lálẹ́ kó tún jẹ dókú à kó tún mú mi gbóná lé dókú à ní. Kó kápá ikọ́. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Olódùmarè. Wọ́n tí kọ́ bá ń dà láàmú tó ti lo nǹkan tí. Mo ní márùn-ún mọ́ra mẹ́tẹ̀ẹ̀ta yìí lọrin. Ìwọ kàn máa jẹ́ láàárọ̀ máa mú mi gbóná sí. Tó bá fẹ́ sùn lálẹ́ kò máa mú mi jẹ́ kó máa mú mi gbóná. Oorun tó rí sùn kódà kó jẹ́ ikọ́ asthma ló ní. Àtọ́kùn. Ṣé pé bí gbogbo èyíkéyìí kọ́ tó wù kó máa dààmú èèyàn bọ́ bá ti rí dókú àìwọ máa jẹ́ láàárọ̀ mọ̀ mí gbóná lè bó tún di lálẹ́ tún ṣe bẹ́ẹ̀. Olódùmarè ìbà rẹ o. Ọlọ́run ọba mi ti ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lòye ti yé ìran Yorùbá ṣùgbọ́n àwa tá a láṣọ ńlé à ń lọ rèé tọrọ àkísà lóde. Ọgbọ́n wo la fẹ́ dà? Ó yẹ kí ìran Yorùbá ó yẹ ká pe ọpọlọ wa padà sílé. Ẹ wo àwọn àǹfààní tá a ti ń sọnù. Ewé ń bẹ fúnran Yorùbá tó ń jẹ́ bí idán. Egbò ń bẹ tí ń já ní wàrà ṣẹṣà. Gbogbo nǹkan wọ̀nyí láti kọ̀yìn sí. Àwa pé táwọn òyìnbó bá ti fọwọ́ sí nìkan. Òun ló jójú ọ̀nà. Ẹ̀sìn méjèèjì rèé wọ́n mú wá fún àwọn aláwọ̀ funfun ló mú wá o. Àwa pa ìlànà tàwọn bàbá wa tì a gbàgbé ìgbà ìwáṣẹ̀. Àwa ń fọjọ́ ọ̀la àwọn ọmọ wa ṣeré. Ibi abá ti wá dé rèé ẹ̀rí tá à ń bá yí. Ṣé ọ̀rọ̀ gbogbo wa lọ́rùn mọ́? Tolówó ti tálíkà ló ń dààmú. Àbí ta láìsàn imú lábàádì. Láyé àwọn bàbá wa ó lọ́gbọ́n tí wọ́n máa ń ta sí o. Àrọ́gbọ́n ọ̀hún mọ̀. A ti gbàgbé ẹ̀ sẹ́yìn. Ẹjá pera wa sákèsì. Ẹjá forúnkún tẹ̀pá ìrònú. Ẹjá sun ọgbọ́n kàtàkàkà ìmọ̀. Ibi ayédè yìí bóòlà á ti ṣe tá a gbára wa kalẹ̀. Ewé ń bẹ, oògùn wà. Àwọn tó ṣe wípé wọ́n ti lú gbogbo ẹ̀ mọ́ra wọn. Wọn mọ̀nà ewé àtegbò mọ́. Àwọn náà wọn a máa gbani káàkiri skáàmù ni. Lọ sálálú. Ọtí wá rò wípé bóyá kò wá sí ojúlówó agbára ńlẹ̀ Yorùbá mọ́. Má jẹ́ tàn agbára ń bẹ ńlẹ̀ Yorùbá.
bọ́ ọ bá fẹ́ mọ̀ pàgbára ń bẹ bágbára ò bá sí bàbá Fagbemiro dákun bá ń pe nọ́mbà rẹ àti pé níbo ni wọ́n ti lè rí ọ gan-an. 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83. 83. Ìlú Ìlọrin ni mo wà lágbọ́ba. Tẹ́ bá ti dé ilé epo Alhaji Prince Muritala Ibrolak lágbọ́ba. Fọ̀gánáísà kan bẹ lọ́pọ̀sìtì ilé epo yẹn. Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹbìrì ilé Fagbemiro ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ pẹ́kẹ́pẹ́kẹ́. Òjò ń pa páànù. Ọjọ́ Tuesday nìkan ṣoṣo ni mo dá ìlú nílùú Ọ̀fà. Tẹ́ bá ti dé Ọ̀ṣun tẹ̀ ẹ̀dùn ilé epo Bofas. Ilé alájà kan bẹ tó kọjú sílé epo Bofas yẹn gangan. Orí òkè ọ́fíìsì àyìnbẹ̀ lọ́fíìsì mi. Aago 7 àárọ̀ sí aago 9 ni mo dá ìlú nílùú Ọ̀fà. Ní fàìsàn ló gbà. Àmì Olódùmarè. Àtọkùn. Èé o. Dúnkù àyè dáa púpọ̀. Ó máa ń kí ìwọ tí gbáyà rẹ ti tá pé mímẹ́ àti mímẹ́ rẹ gan balance. Ẹ̀gbọ́n ọmọ sọ tọ́mọ tí gbogbo ọ̀nà rẹ ọ̀nà fún. Yóò mọ owó kutukutu. Ìwọ máa jẹ kínní wàá máa mú ẹgbọ́n sí láàárọ̀ àtàlẹ́. Ẹyọ kan ti tó láàárọ̀ ẹyọ kan ti tó lálẹ́. Ìgbà tó bá fi lò láàrin ọjọ́ mẹ́ta. Ìwọ náà ọ̀ máa rí yàtọ̀ ń bẹ̀. Yóò rí yàtọ̀ ní àṣẹ Ọlọ́run ni. Kí n tó lè ṣètò kí n tó lè fi ṣe prógrámù kó lè tó lè máa jàǹfààní fún gbogbo ọmọ Yorùbá tí ń wò mí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ research lórí ẹ̀. Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ research lórí ẹ̀. Ayé bá ń dà láàmú tó ti rò pín má bọ̀ wá sọ́dọ̀ Fagbemiro. Bóyá ẹnìkan ní okùn bíi tí wọ́n gbọ́rọ̀ ayé ti ẹ gbà wọ́n má bọ̀ wá sọ́dọ̀ Fagbemiro. Àbọ̀ ọkọ lọ ń wá ẹnìkan fẹ́ gbọ́kọ rẹ̀ wọ́n wá sọ́dọ̀ Fagbemiro. Ẹni tí ń wá ya ń kọ́. Àní ọmọ bọ̀ wá abẹ́lọ́n. Ẹ̀jẹ̀ á mọ̀ wípé àwọn kan ń bẹ tí wọ́n pàtẹ ọjà tí wọn ò tà. Àánú Ọlọ́run ni oògùn téèyàn fi ń tajà ń bẹ. Kí mo wí? Oògùn tó fi ń tajà tó ń bẹ tọ́jà ó máa ta wàràwàrà. Àwọn awọ́rò tó ya wèrè. Tí ò sì ní kò ní lẹ́yìn. Ìwọ wá mú ṣọ́ọ̀bù tọmọ Yíbò wá ń tà ìwọ wá yanu kalẹ̀ wọ́n ń wo tẹlifíṣàn. Ìran mi ń tà ìwọ ń wòran. Ẹnìkan wá sọ́mọ ṣọ́ọ̀ṣì rẹ pé bọ́ bá ti lọ lé babaláwo bọ́ bá ti lọ lé olóògùn nǹkan tá a sọ fún ọ pé òun gẹ́gẹ́ ọ̀rọ̀ lọ́hùn tá a sọ fún ọ pé yóò wọ̀ jọbọ̀ ọ̀run tó òun gẹ́gẹ́ ní àṣọ láti pé òun gẹ́gẹ́ wọ̀ jọbọ̀ ọ̀run. Ìwọ tó pàtẹ ọjà táwọn akọjá wájú ṣọ́ọ̀bù rẹ bí ẹni pọ̀ ọ̀tá nǹkan kan ohun tí wọ́n sì fẹ́ rà òun ní bẹ lórí igbá rẹ bámúbámú ìwọ̀n ò béèrè nígbà tí ìwọ náà káwọ́ gbéra. Àlọ́ ọmọ Yíbò pàtẹ ṣọ́ọ̀bù ọmọ Yorùbá pàtẹ ọmọ Yíbò yóò padà gba ṣọ́ọ̀bù ti Yorùbá yóò já papọ̀ mọ́ tiẹ̀ yóò wá máa tajà ti Yorùbá papọ̀ mọ́ ti tiẹ̀ ọmọ Yorùbá wá sùn. Nǹkan ṣe wá lẹ Yorùbá. Tí ọmọ Yíbò bá ti di December 1 owó tí ó ti mú lọ létí dá kalẹ̀ láti January. Kò sí rọ́mbẹ̀. Yóò wá lọ bàná owó ńlé yóò lọ dí òòṣà wọn èyí tí ó gbẹran èyí tí ó gba màálù èyí tí ó gba díẹ̀ yóò lọ múra ọdún mi. Yóò ṣe gbogbo ètò kalẹ̀ pátá. Ẹni pé Yíbò mi máa ń lo ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan lé. Bẹ́ẹ̀ni lẹ́yìn ọdún. Ọlọ́ múra kalẹ̀ nu. Wọ́n á pé wọn ò tí ì dé láti ilé ọdún o. Ẹgbà tí wọ́n gbọ́n. Ẹ wá sọ fún mi nídìí òwò lónìí ẹ̀yàwó ló tó Yíbò. Kò sí bàbá ń tanra wa lókù. Bàbá ń tanra wa lókù. Àwọn bàbá tẹ́ ẹni tí wọ́n dájọ́ lẹ̀ táyé mọ̀ wọ́n ẹ mọ bí ó ti bẹ̀rẹ̀. Ìwọ́n dájọ́ lẹ̀ wá ń ṣe lẹ́hùn dúró lójú kan ọ̀bá wọ̀ wá kábọ̀ sáwọ́rò. N ò mọ̀ bóyá wọ́n ń ṣí àìtò yìí dáadáa o. N ò mọ̀ bóyá wọ́n ń ṣí àrẹ̀ ẹ máa ṣí àrẹ̀ mo fi Olódùmarè bẹ̀ yín. Àwọn wọ́rọ̀ bẹ́ẹ̀ téèyàn ń ṣe tíjọ́ bí kún. Àwọn wọ́rọ̀ bẹ́ẹ̀ tó ṣe sísọ́ọ̀bù rẹ tíbẹ̀ ò ní gbẹsẹ̀ mọ́. Àwọn wọ́rọ̀ burúkú kan bẹ́ẹ̀ tá a ṣe sílé oúnjẹ yóò dọjà. Wọ́n wá sùn. Agbára mọ̀ ń bẹ nílẹ̀ Yorùbá èyí ti ṣe tá a wá fi ṣeré. Wọ́n gba kọ́ńtíráàtì wọ́n máa bọ̀ wá àwọn iṣẹ́ tí a fi gba kọ́ńtíráàtì tí a fi rówó ń bẹ. Àwọn tó tún máa ń gba kọ́ńtíráàtì náà ọ̀nà àbáyọ tún wà ọgbà kan tó ń bẹ tí Yorùbá máa ń dá sí tiwọn. Àwọn àgbàlagbà ó ti òrè tiẹ̀. Èyí àwọn agbaṣẹ́ṣe. Wọ́n ajá kọ̀ǹtráktọ̀
ọwọ́ ń yanu ọwọ́ ń dagbára gẹ̀rẹ́ ọwọ́ rò pé bóyá gbà náà ni kíní kan eré ló pé. àwọn ọmọ kan wá ń bẹ tó ṣe wípé má ṣe ìdánwò nígbàgbà wọn mọ fẹ́ẹ̀lì náà ni ṣé irú àwọn ọmọ bẹ́ẹ̀ ń kọ́. àwọn ọmọ kan bẹ tán wá sọ̀yè káàkiri ọ̀rọ̀ sọ̀yè kọ́ lọ́rọ̀ lòmíì ayé ọ̀fẹ́ kó rí áńkàlì ìmọ̀ tí ń bẹ lórí rẹ̀ lò wọ́n wá gbé ọpọlọ rẹ̀ kú mẹ́. ọmọ kan wá sọ́dọ̀ mi ọmọ kéwú ní ọmọ kékeré ni ó ní òun tẹ̀ mọ kéwú tẹ́lẹ̀ o ó ní ṣùgbọ́n ọjọ́ tóun ti lọlé tóun ti dé lòun ò ti rántí kankan mọ́. tó lọ rè kí àwọn èèyàn rẹ̀. ó ní báwọn ṣe ń ṣàdánwò léèwé ó ní òjé òun ó lóun máa ń fẹ́ẹ̀lì gbogbo gbà ní. ó ní bàbá ẹ̀dá fún ológun sọ ìmọ̀ ara ẹ̀rìn èmi wojú ọpọ́n mi mo rí pé sọ̀yẹ̀ kọ́ ó nílò táàfi dá ògo rẹ̀ padà táàfi dá ọpọlọ rẹ̀ padà tí ó fi máa wá di tí ó fi di nǹkan. ayé tó tó fún. náà ọmọ yẹn wá ń jẹta ó ní bàbá ó mà ti ń yàtọ̀ mo láàánú ọlọ́run ni mo ní gbogbo kéwú tó ọba ké gbogbo kùránì tó ọba ká mo ní mọ́tí báyìí ní ìwà àgùn mọ́ rí mo ní yọ̀mọ̀ mọ́ ọ lórí. ó di mọ́tímọ́tí nu. ó sì fi ṣe dáadáa. ó di àpáàdì tó bá kọjú sógiri tògiri ní ṣe. èèyàn kì í sùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ti sùn. atọ́kùn. bẹ́ẹ̀yàn bá sì sùn onítọ̀hún ò ní sùn. now àwọn oṣó lẹ̀ ń bẹ téèyàn fi rówó tí ò ní repercussion. now àṣoṣo mọ́bòsì kú olóko mọ́kànlá la ṣe èyí tẹ̀ bá ń fọ́lò wa ẹ̀yẹ́ pé bẹ́ẹ̀ ni. àwọn tó fọ́lò wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló pariwo wípé irú èwo rẹ̀ àwọn ò mọ̀ pé irú agbára báyìí tún ń bẹ nílẹ̀ Yorùbá. ọjọ́ mẹ́ta la fi jẹ olóko mọ́kànlá. àṣe oṣù mọ́bòsì kú tá à ń lo amúníyẹ́ tá à ń lo apá òsì àgùntàn fún. bẹ́ẹ̀ ni àwọn tó ń tẹ̀lé wa lórí ìkànnì àwọn náà wọ́n rí wọ́n kọ́ ha. ó ní amúníyẹ́ afòníyẹ́ ìyá tó bò jẹ́ ìyá tó bò sùn ìyá mèsùn kí ìyá mèsùn kún ìyá olúmúnúmú níyẹ́ tó tó fún ìbáyín o àwọn sẹ́tẹ̀ èèyàn lò táyé èèyàn sì dáa gbogbo sẹ́tọ̀ bá ń ṣe tó bá ń lo àwọn iṣẹ́ yẹn wàá dẹ̀ra àmọ́ ọ̀lọ́ ìwọ wá sùn. èmi àbá kan sọ̀rọ̀ níjọ́ kan. kí ló wí. onímọ̀ gan-an ó wá ní bàbá wọn ọmọ páyé ní kọ̀rọ̀. ó ní ojú pé báwọn ọ̀rẹ́ ẹ̀hún bíṣọ̀pù tó wọ́n ṣe lóòkè pé wọn ò mọ nǹkan kan ó ní àṣẹ wọn dọ́gbọ́n sí i ọlọ́rẹ̀ wa sọ fún un pé ọmọ tó ń pè láyé ọlọ́wà gbé àkàsọ̀ ọlọ́wà gbé gun orí kí wọ́n wá lórí àjà ọlọ́wà lọ gbé ẹ̀bù wá ó ló sọ fún un pé ẹ̀kan ló máa ń lo ẹ̀bù yẹn lọ́sẹ̀ ó ní kọ̀ wá fún oúnjẹ kan lọ ó lóun sì bẹ̀rẹ̀ sí kọ́lé lórí pọ́lù ẹ̀bù lẹ́ẹ̀kan ṣoṣo. òun gbà tó ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ní bá a bá pé bíríkòtò tán a tún pé bíríkòtò ọ̀pọ̀lọpọ̀ mọ̀ báyé ní kọ̀rọ̀ àwọn wòlíì kan bẹ tí wọ́n mọ̀ ara wọn ọ̀dà nísìn for example káwá nínú ẹ̀sẹ̀ òkè o ìṣiṣẹ́ babaláwo mọ́ o ìṣiṣẹ́ òkú mọ́ bọ́ wá ní wọ́n ṣe pásítọ̀ wọ́n á dájọ́ lẹ̀ ṣé gbogbo àwọn iṣẹ́ tí mo ti jẹ sínú ara tó kù ó mbẹ̀ ni. kò kú ó mbẹ̀ o ìbẹ̀ tipẹ́tipẹ́. èèyàn tó ti ṣe babaláwo tó ti ṣe ògùn tó ti ṣe owó ẹ̀dá ààyè nìkan ọwọ́ ní òun gba Jésù o ìwọ tó ò tí ì ṣe gbogbo ẹ̀ o ò sí gbẹ́rẹ́ àgbélépọ̀tá o ò sí gbẹ́rẹ́ gbogbo àwọn àbìlù o ò ṣe gbogbo ẹ̀ ìwọ náà wà lọ fẹ́ máa ṣe deliverance ṣé yóò kú àbí ò ní kú. irú wọn ni wọ́n máa ń bò ẹ̀mí burúkú aború wọn mọ́lẹ̀ lójijì. yóò bò mọ́lẹ̀ torí wípé ẹni tó ti jẹ nǹkan tẹ́lẹ̀ ẹkùn kó tó ní kó lóun gba Jésù tí wọ́n ń dórí pẹpẹ tí ń fò ní í ṣe háyàyàyà tí wọ́n náà fẹ́ farawé ọlọ́nu. kọ̀mọ pé bí bàbá lágbájá ti máa ń ṣe rèé. irú deliverance wo náà fẹ́ ṣe fún àwọn agbára tó ti jẹ tó ti wọnú ẹ̀jẹ̀ tó ti wọnú omi ara rẹ̀ ṣé yóò kú òní tell me. ṣọlọ́wọ́n ọba mi jẹ́ pé kágbára ọmọ sí inú ara ni. ẹja mi lóhùn sẹ́ gbẹ́rẹ́ tó o ti sí àwọn ọ̀mọ̀lẹ̀ tó o ti jẹ́. ó ń bẹ́ẹ̀ títí láì. tó ti wà nú ẹ̀jẹ̀ tẹ́jẹ́ ò sì gbẹ́ lára rẹ tómi ara rẹ ò sì gbẹ́ àwọn ẹni wọ́n ti ṣe deliverance fún ọ
agbára yẹn ti kúrò ṣé ẹ bá wọ lọ́wọ́ àwọn pásítọ̀ tí ń ṣe deliverance ẹ rí pé bíi Ṣàngó bíi Ṣàngó wálé Ògún wálé Ògún ṣe kíníkan ní gbogbo wọn ti nípìnlẹ̀ tẹ́lẹ̀. Gbogbo wọn ló lànà wọn a máa sọ̀rọ̀ nípa pé àná mi kó tó di pé mo gbaṣẹ́ Olúwa. Kí ló dé tóun tún sọ̀rọ̀ nípa àná tí ìbá ṣe pé ọmọ wípé àná wúlò fóun lòun fi ríṣẹ́ tóun ṣe. Báwo nìyẹn ṣe ṣàwárí ara ènìyàn? Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Tó o bá ń ṣàwárí ara ẹ wàá wà lójú kan. Onítọ̀hún ò tiẹ̀ ní mọ tó kàn. Ògùn bẹ téèyàn fi ń la ìbí jogún oògùn tí mo mọ̀ tested confam. Kí mo wí? Mo jogún oògùn tí mo mọ̀ dáadáa. Mo mọ oògùn tí èèyàn fi là. Àkàìmọye làwọn oṣó tí ń bẹ ńlẹ̀ oṣó má jìyà gbé oṣó má bó sì kú. Àwọn ìmùlẹ̀ oṣólẹ̀. Àwọn oṣó téèyàn forí ẹkùn ṣe. Orí ẹkùn. Àwọn orí tí a ń pè orí díẹ̀ yà àkàlà ṣe. Àwọn oṣó ńláńlá tí ò ní nǹkan èèyàn nú. Ìwọ́n tó lo nǹkan èèyàn ọkàn máa dọ̀tí sí ni ayé rẹ̀ máa bàjẹ́ sí ni. Ẹ lọ wo àwọn tí wọ́n ń lò sáyé wọn dáa. Ayé wọn ò kúkú sunwọ̀n àpáta àná wọn bí àná náà lórí. Is there any reasonable things in their life? Níbo àárín nǹkan kan bẹ̀. Ẹ lè rí torí pé ẹ̀rọ ọ̀hún ni. Ohun tá a rí nǹkan kan o, ohun tá a rí ń bẹ̀ ni pé aṣọ wọn ó pọn kúkúkúkú ni. Wọ́n wà máa múra nínú òṣì. Wàhálà ni. Ẹ jẹ́ ká báwọn èèyàn láàyè ká pè wọlé. Ká dáyà lóhùn láàrin ìṣẹ́jú méjì ká tó máa lọ. Ẹ̀ẹ́dínlógún ni òun ni ó sọ ibi táyè rẹ̀ dé. Kí ló ń táyè rẹ̀ nílò? Kí ni tó kù táyè rẹ̀ nílò? Ẹ̀ẹ́dínlógún ilẹ̀ tí wá sọ di ohun ìríra. Ọ̀pọ̀lọpọ̀ lọ gbàdúrà lọ́dọ̀ pásítọ̀. Wọ́n sọ fún wọn wípé ọkọ tó fẹ́fẹ́ ọ̀nà ni wọ́n sì padà túká. Wọ́n sọ fún wọn wípé ìyàwó tó fẹ́fẹ́ yẹn ọ̀nà ni wọ́n sì padà túká. Ṣé wọ́n rí ìrìnà dáadáa nù? Atọ́kùn. Ṣé wọ́n rí ìrìnà dáadáa nù? Àwọn tí wọ́n wò ó tán pé òun lójú ọ̀nà òun lẹ̀ ìjọba ara yín kalẹ̀ ọjọ́ òwà tọ́jọ́ ọjọ́ òtọ́jọ́ wọ́n wá túká. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyà. Tí babaláwo bá sọ fún wípé ibi tó fẹ́ tẹ́rí sí ọ̀nà ni máa lọ. Gbà pé bẹ́ẹ̀ ni. 090 090 20 20 17 17 91 91 99. 99. Nọ́mbà tẹ́lifí pè sí stúdíò nìyẹn kákan fi dáyà lọ́hùn méjì péré. Nọ́mbà tèmi gẹ́gẹ́ tẹ́ pè mí sí 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83. 83. Ìlú Ìlọrin mo wà lágbo ọba nípínlẹ̀ Kwara. Tẹ́ bá ti sọ̀kalẹ̀ níbi ibikíbi tẹ́ bá ti sọ ń lọ ní sọ pé ìlú àgbo ọba. Ẹ wá dúró níbi ilé epo Ibrolab, ilé epo Alhaji Prince Muritala Ibrolab lágbo ọba. Organizer kan bẹ lápòtì sí ilé epo yẹn Alhaji Asani ọmọ ẹdẹ. Ẹ bèrè ilé Ifagbemiro ọmọ Òrìṣàtọ́lá. Àgbésìn ìṣègùn àgbáyé. Ọjọ́ Tuesday nìkan tuntun ni mò ń dáyẹ̀ lóhùn nílùú Ọ̀fà lọ́sùn tẹ̀. Tẹ́ bá ti dé ilé epo gófà tó wà ní Ọ̀ṣun tẹ̀ nílùú Ọ̀fà. Organizer kan bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn. Ilé alájà kan bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn. Wọ́n ṣe ní Lúnìkì lábẹ́ rẹ̀. Orí òkè ọ́fíìsì rẹ̀ ní ọ́fíìsì mi wá aago 8 àárọ̀ sago kan sọ́ni. Gbogbo apáta àní fi àìsàn ló gbà. Àṣẹ wà. Nọ́mbà tẹ́ máa pè mí sí 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83. 83. Àǹfààní ẹ̀yin tẹ̀ ń wò wá mo fẹ́ fún èèyàn méjì péré láǹfààní kan. Ìwọ tó jẹ́ pé bóyá ìdákọ́lẹ̀ ń dà ọ́ láàmú tó lè bóbin sùn mọ́ ìwọ pè mí pẹ̀lú àṣẹ Ọlọ́run
àtàtìlẹ́yìn ilé iṣẹ́ tá a wà yìí á fún ní nǹkan tó lò láàrin onísọ́la ni o tó bá ti lè ju àárọ̀ lánàá bá pè mí gbowó náà rẹ o ìwọ tó bá ṣí ètò yìí jù tó bá ṣí ààrẹ jù tó lọ́ọ̀fẹ́ jù tó láìkẹ́ jù táwọn admin bá jẹ́ kí n mọ̀ tán fún mi lóko èèyàn méjì tọ́jọ́kùnrin tó ò lè kanlẹ̀ gbàngbàngbàn á fún ní nǹkan tó lò pẹ̀lú àṣẹ náà. kábíyèsí